إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba ẹlẹ́dàá wa, ọba tí ó tún ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wá di ọjọ́ òní. Ọba náà ni adáwọ̀pẹ́ fún, ọba tó ṣe yí pé òun náà ni ọpẹ́ tọ́ sí. Ọlọ́ba tó ṣe yí pé yuhyi wa yumit, ọba tí ń yè ni, ọba tí ń pa ni. Tó bá kádàrá wípé ká má di ọjọ́ ẹni láyé, kò sí èèyàn kan tí ó wá sọ wípé kí ìpè búbọ Ọlọ́run ọba yìí kó wá yẹ̀. Ọlọ́run ọba náà ni a dá ọpẹ́ fún, ọba tó ṣẹ́ wa kù lórí àlàáfíà, tí ó ṣẹ́ wa kù lẹ́ni tó ṣe wípé à ń bẹ lọ́kàn lára àwọn ẹni tó ṣe wípé wọ́n ń bẹ nílé ìwòsàn, tí wọ́n ń bẹ lọ́hùn fún pé bó bá sì lè rí ìgbẹ́ díẹ̀ yà, ó súnmọ́ kálàáfíà rẹ̀ wá díẹ̀. Tó bá ti lè rí iṣó díẹ̀ só, ó súnmọ́ kára rẹ̀ balẹ̀ díẹ̀. Tó bá fi lè rí ẹ̀gbẹ́ yí padà díẹ̀, ó súnmọ́ kí ìyàtọ̀ wà. Ọba tí ò fi irú àdánwò báyìí kan ẹnìkọ̀ọ̀kan wa náà ni a dá ọpẹ́ fún. Àwọn ń bẹ Ọlọ́run Allah, gbogbo àwọn ẹni tí wọ́n wà ní irú ipò bẹ́ẹ̀, kọ́lọ́run bá azza wa jalla kó má ṣe bá ṣe àlékún àlàáfíà fún wa. Bákan náà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin. Ànábì tó ṣe pé Ọlọ́run bá Allah ó fi ṣe ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé. Àmbẹ̀ Ọlọ́run bá lékún ìkẹ́ àti àánú Ọlọ́run bá Allah kó má ṣe máa bá Ànábì sallallahu alaihi wasallam. Bákan náà àwọn ará ilé Ànábì tí wọ́n gbà fún Ànábì, àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rí, àwọn tó ṣe yí pé wọ́n gbọ́ wọ́n sì gbà, tí wọ́n rìn ìlànà rẹ̀ títí dọjọ́ tó ṣe yí pé kullu man alayha fan. Ọjọ́ tọ́lọ́run bá Allah ní gbogbo nǹkan tí ń bẹ, òun náà ni ó padà tán, àfi òun Ọlọ́run bá azza wa jalla nìkan náà ni ó padà kù. Kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kí wọ́n ṣe ìṣe wá lọ́kàn lára àwọn ẹni tí ó là lọ́jọ́ náà. Arúsìn Ọlọ́run bá èyí tí ó máa jẹ́ ìtẹ̀síwájú níbi ìbánisọ̀rọ̀ wa, wọn náà níbi tí a dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá lọ́lọ́run. Àtọrọ gáfárà nípa wípé a lè ṣe ìjókòó ní ọ̀sẹ̀ tó kọjá yìí látara pé a ṣe ìrìn àjò kékeré kan. Èyí tí ó máa jẹ́ ìtẹ̀síwájú òun náà ni ohun tá ń bá bọ̀ nípa nǹkan tí àwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run bá Allah, nípa àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ké pè lẹ́yìn Ọlọ́run bá Allah, nípa nǹkan tí àwọn èèyàn máa ń sádi yàtọ̀ sí Ọlọ́run bá Allah, yálà nígbà tí wọ́n bá ń bẹ nínú ìṣòro ni
àbí nígbà tí ara bá dẹ̀ wọ́n tí wọ́n wá ń ràn kan pé kí ìdẹ̀ra náà kó má jẹun tí yóò padà lópin. ìmá ṣàlàyé nípa àwọn nǹkan yìí nǹkan tó pàtàkì ni, torí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣèkìlọ̀ fún wa gidigidi nípa pé gbogbo nǹkan yòówù tẹ́dà bá ṣe lẹ́ṣẹ̀ pé jẹ́ pé Ọlọ́run bá Allah ò fẹ́ ká máa dẹ́ṣẹ̀, gbogbo nǹkan yòówù tẹ́dà bá ṣe láburú pé jẹ́ pé Ọlọ́run bá Allah ò fẹ́ ká máa ṣaburú, Ọlọ́run bá Allah níbo òun bá fẹ́ òun lè ṣàmójúkúrò rẹ̀ fún wa. ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti kó síbi àwọn nǹkan tó ṣe yí pé í máa ń sọ ní di ẹni tí ń fi nǹkan míì ṣe akẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run bá Allah lóhun ò ní foríjì àwọn ẹ̀ṣẹ̀ náà, ló fi jẹ́ pé a gbọ́dọ̀ dákẹ́. Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ fún ànábì rẹ̀ gan, Ọlọ́run bá azza wa jalla ó ń kí ànábì rẹ̀, ẹni tó ṣe yí pé òun náà ni ó dáa jùlọ nínú àwọn ẹ̀dá tí Ọlọ́run bá azza wa jalla tí ó dá. Ọlọ́run bá Allah ń kí òun náà nílọ̀ nípa wípé kí ni o kò gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú òun Ọlọ́run bá, gẹ́gẹ́ bọ́ Ọlọ́run bá Allah ṣe ń sọ nínú suratu Zumar aya 65 pé wa laqad uhiya ilayk wa ila alladhina min qablik, pé dájúdájú àti ránṣẹ́ rẹ̀ ànábì àti gbogbo àwọn ẹni tó ti ṣíwájú rẹ̀ àwọn Ọlọ́run bá Allah àti rán sí wọn lẹ́yìn ashrakta, pé tó bá lọ ṣẹbọ àbí àwọn tí wọ́n ṣíwájú rẹ̀ lánàbí náà táwọn náà bá fi lè fi nǹkan kan ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá la yahbatanna amaluk wa la takunanna minal khasirin. Ọlọ́run bá Allah ní gbogbo iṣẹ́ rẹ̀ pátápátá òun náà ni ó bàjẹ́, ìwọ náà ó wàá jẹ́ ọ̀kan lára àwọn ẹni táwọn Ọlọ́run bá Allah ti kádàrá pé ní òfò ni wọ́n. Subhanallah, kọ́lọ́run bá wa kó má ṣe wá lẹ́ni òfò. pé tó o bá ti fi lè ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run bá Allah gbogbo iṣẹ́ rẹ̀ ni ó bàjẹ́, ó sì máa jẹ́ kan nínú àwọn ẹni òfò. ó túmọ̀ sí pé gbogbo nǹkan tó bá máa sọ ní dẹni òfò níwájú Ọlọ́run bá wa tó dá wa, mùsùlùmí tó bá mọ nǹkan tí ń ṣe irú ìjókòó tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀, kódà kéèyàn jẹ́ni tára rẹ̀ ò le dáadáa bó ṣe kórákòrò lọ rú ìjókòó bẹ́ẹ̀ láti lọ gbọ́ pé kí ni ó sọ òun dẹlẹ́bọ, kí ni ó sọ òun dẹni tó ṣe ń kóhun ó máa dẹni òfò wájú Ọlọ́run ọba kóhun lè tètè jìnnà sí. mùsùlùmí tó bá mọ nǹkan tí ń ṣe irú ìjókòó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa fi ṣeré. kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó dákun kó má ṣe wá lẹ́ni òfò. gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń pè lẹ́yìn Ọlọ́run ọba yìí, Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ yí pé àwọn nǹkan yìí kò sí oore kan bẹ̀, kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe máa pe nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run ọba azza wa jalla. gbogbo nǹkan yòówù èyí tó ṣe pé nǹkan náà bá ṣe ládéhùn fún kó lọ mọ̀ yí pé ẹ̀tàn jẹ ni, orí ibú ni, òfò ni. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe ń pè wá sí àkíyèsí pé wa ya'buduna min dunillah, gbogbo àwọn ẹni tí wọ́n ń sìn nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run ọba Allah yìí, wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run ọba Allah ma la yadurruhum wala yanfa'uhum, nǹkan tó ṣe ń pé kò ní dáadáa kan tó lè ṣe fún wa, bákan náà kò sí aburú kan tó lè kó bá wọn. wa yaquluna haula'i shufa'a'una 'inda Allah, wọ́n wá máa sọ pé àwọn nǹkan yìí ìdí táwọn fi ń pè wọ́n ni pé kán lè ṣìpẹ̀ àwọn lọ́dọ̀ Ọlọ́run Allah, kán lè ṣìpẹ̀ fáwọn, kán lè bá wọn bẹ Ọlọ́run pé tọ̀ kọ́lọ́run má fìyà jẹ àwọn, kọ́lọ̀ ń fò wọn àlìjánnà rẹ̀. ní táwọn fi ń pé kí wọn ké pé wọn náà nìyẹn, kì í ṣe páwọn aláwọn mọ̀ páwọn nǹkan yẹn ò ní kápá kankan lóòótọ́, ṣùgbọ́n à ń sìn wọn kó jẹ́ pé kọ́ lè bá wa ṣìpẹ̀ fọlọ́wọn ọba Allah ni. Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní pé kul, rí anábì sọ fún wọn, atunabbi'una Allah bima la ya'lamu fis samawati wala fil ard, ṣé ẹ̀ ń fún Ọlọ́run ọba Allah nírò, ẹ̀ ń rán Ọlọ́run ọba Allah létí nípa nǹkan tí ò mọ̀ nínú sánmà méjèèje ni àtilẹ̀ méjèèje bí? Subhanahu, mímọ́ ni fún Ọlọ́run ọba yìí, subhanahu wa ta'ala amma yushrikun, mímọ́ ni fún ọba tó ṣe ń pé ó mọ́ kan gá kúrò níbi nǹkan táwọn èèyàn fi ń ṣe akẹgbẹ́ pẹ̀lú rẹ̀. Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala, ọba tó ṣe ń pé òun ni kò sí nǹkan kan tó pamọ́ fún nínú sánmà àtilẹ̀ ni, tó ṣe ń pé ń kì wá ń lọ nípa pé ká jìnà sí ẹbọ ṣíṣe, ká jìnà sí ìmá képe nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run ọba Allah. Ọlọ́run ọba tó ń sọ fún wọn náà yé mi pé wa ya'buduna min dunillah, wọ́n ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run ọba Allah ma la yamliku lahum rizqan, nǹkan tó ṣe ń pé kò lè ṣe ìpèsè fún wọn. ọ̀rọ̀ ìmá sálọ̀ di sàárè táwọn èèyàn máa ń sálọ̀ di sàárè, òun náà la sọ kọjá. táwa náà bá wò ó
nígbà tí ṣòro bá dé bọ́mọ ẹ̀dẹ́ nìyàn ìdí sàárè táwọn ẹlòmíì máa ń sá lọ yìí òkú tí ń bẹ nínú sàárè kódà nígbà tí ò tí ìdòkú gan tí ń bẹ láyé ó ń bẹ lẹ́ǹkùlé ẹ̀yin ń bẹ níwájú ilé ẹ̀ ń pè kò gbọ́ lẹ́ni tí ẹ̀mí sì wà lára rẹ̀ nìyẹn tẹ́ máa pariwo rẹ̀ lọ́wọ́ adẹ̀ ń pè yín látàrọ àmì ìgbọ́ ni ẹ̀ǹkùlé mọ́ wa ìwọ́ sì wà wájú ta káwo distance ẹ̀ǹkùlé síwájú ilé táwa wá ń pè tí ò wá gbọ́ nígbà tí ẹ̀mí ń bẹ lára rẹ̀ káwá sọ̀gbà tó ṣe ń pé ẹ̀mí wá ti jáde lára rẹ̀ tí ò sẹ́mi lára rẹ̀ mọ́ àwa náà kọ́lọ́mbà aláàkó dákun kó má jẹ́ kí nǹkan ṣe làákàyè yàn bí nǹkan kan bá dùn nǹkan kan sìn báyìí sìn bóyá ẹran lápá àbẹ́dìyẹ lápá tá a pa kalẹ̀ a lè expect lọ́dọ̀ ẹran yẹn pé gbogbo nǹkan tí ń ṣe tẹ́lẹ̀ nígbà tẹ́mi wà lára rẹ̀ kó máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni kódà tó bá dìde lẹ́yìn ìgbà tá a ti dú àwa gbọ̀n ní dúró pé nǹkan ṣẹlẹ̀ o torí pé ohun tá a mọ̀ ni pé tẹ̀mí bá ti jáde lára yẹn ó ti parí nìyẹn èyí a ṣe tó wá jẹ́ pé òkú táwa náà mọ̀ kó ti jáde láyé tá a mọ̀ yí pé kò sẹ́mi lára rẹ̀ mọ́ nígbà tí ṣòro bá wá délẹ̀ wọn lá máa lọ képe táwa máa lọ sunkún di sáré rẹ̀ eléyìí nínú àwọn nǹkan tó ṣe yín pé ọlọ́wọ́n bá Allah fẹ́ ká jìnà sí ni ọlọ́wọ́n bá yín sọ fún wa pé kí ni o wa ya'buduna min dunillah wọ́n máa képe wọ́n máa jọ́sìn fún ma la yamliku lahum rizqan nǹkan tó ṣe yín pé kí ni o kò ní kápá àti ṣe pèsè fún wọn ọlọ́wọ́n bá Allah lọ́ba tí ń pèsè fẹ́ dá ọlọ́wọ́n bá Allah lọ́ba tí ń ṣèjẹ ẹ̀mú fẹ́ dá ọlọ́wọ́n bá Allah òun lọ́ba tó ní kápá lórí ẹ̀dá ọba yìí náà ló lẹ́tọ̀ọ́ ká jọ́sìn fún kò tọ́ fún wa gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ ká jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí ọba tó dá wa ọba tó ṣe ń kó dá wa kò tún wá fi wálẹ̀ lásán bí tí wọ́n ń ṣèjẹ ẹ̀mú fún wa ọba tó ṣe ń kó dá wa kò tún wá fi wálẹ̀ lásán ń ṣọ́ wa ìlọ ìbọ́ wa sísùn jíjí wa ẹ̀rí gbígbọ́ sísọ wa rírìn wa mímú wa ọba yìí ló ṣe fún wa òun náà lọ́ba tó ṣe ń kó lẹ́tọ̀ọ́ ká jọ́sìn fún ọ̀ranyàn ni lórí wa ká jọ́sìn fún ọlọ́run bá ṣe ń sọ fún wa báyìí pé àwọn èèyàn ń jọ́sìn fún nǹkan nítorí pé kò ní kápá àti pèsè fún wọn wọ́n ń jọ́sìn fún nǹkan tó ṣe pé kò ní kápá àti ṣọ́ wọn wọ́n ń jọ́sìn fún nǹkan míì tó ṣe pé kí ni o kò ní kápá àti dáàbò bò wọ́n níbi gbogbo àwọn wàhálà alẹ́ ayé ọlọ́run bá Allah ní wa ya'buduna min dunillahi ma la yamliku lahum rizqan minas samawati wal ardi shay'an wọ́n jọ́sìn fún nǹkan míì tó ṣe ń pé kò ní ìkèpèsè kan tó lè ṣe fún wọn yálà nínú sọ́mà àbí nínú lẹ́ni ẹ̀rí wala yastati'un nǹkan tí ò ní kápá àti dáàbòbò wọn àti ṣe kí ni o àti ṣọ́ wọn ìmá lọ jọ́sìn fún nǹkan míì aburú ńlá ni o ewu ńlá ni o kọ́lọ̀mbà ẹlẹ́dàá wa kó má ṣe ìyàwó ya bẹ́ẹ̀ kọ́lọ̀mbà wa kó dákun àṣetán èyí tó ṣe ń pé gbogbo ibikíbi náà ní ti máa ń lúgọdì ẹ̀dá ohun tí máa wá ń jẹ́ ògóńgó ìgbìyànjú rẹ̀ ìdààmú rẹ̀ lórí ẹ̀dá bíi kẹ́dà ṣe ẹbọ sọ́lọ́mọba Allah òsì kọ́lọ́mọba Allah kí ó má fi ilẹ̀ fún kó má fi wálẹ̀ fún orí wa mú kọ́lọ́mọba kó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ìmàlọ́jọ́ sínú ní sàárè òkú yìí àbí ìmàlọ́képe òkú nínú sàárè yìí Ànábì sallallahu alaihi wasallam ọlọ́mọba ẹlẹ́dàá wa ní kó kí wà ń lọ nípa rẹ̀ o ọlọ́mọba Allah ní kó kí wà ń lọ nípa rẹ̀ Ànábì sì kí wà ń lọ nípa rẹ̀ òjíṣẹ́ ọlọ́mọba sallallahu alaihi wasallam ń sọ nínú hadith èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ Jundub bin Abdullah sọ̀hábẹ́ yìí ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam ó ní mo gbọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ ó ní Ànábì ní inni abrahu ila Allahi an yakuna li minkum khalilun ó ní mo ṣojú kòkòrò lọ sọ́dọ̀ Ọlọ́run Allah mo pọ̀ lẹ́ni tó ṣe ń gbé kí ni o mo rán kan mo sáàdì Ọlọ́run Allah subhanahu wa ta'ala an yakuna li minkum aljanna mo wá ìṣọ́ya ni mo sá lọ sọ́dọ̀ Ọlọ́run Allah pé kó ṣe kí ni o kó ṣe mí lẹ́ni tó ṣe ń gbé yóò mú lẹ́ni ayò inni abrahu ila Allahi an yakuna li minkum khalilun anamizasa ni mo wá ṣọlọ sọ́dọ̀ Ọlọ́run Allah pé kó ṣe fún mi nínú yín ayò ẹni ayò
fa inna Allaha qad ittakhadhani khalilun torí pé ọlọ́run bá Allah ti ṣèmí náà lẹ́ni ayò kama ittakhadha Ibrahima khalila gẹ́gẹ́ bó ṣe ànábì Ibrahim lẹ́ni ayò walaw kuntu muttakhidha min ummati khalilan la attakhadhtu Aba Bakri khalilan ànábì sallallahu alaihi wasallam wá ní pé tó bá jẹ́ pé mo fẹ́ mú nínú àwọn ẹ̀dá ẹni tí ó jẹ́ ààyò ìní náà Abubakar ni ò bá jẹ́ kí n mú lẹ́ni ààyò ìyẹn ni pé Abubakar òun náà ni ó jẹ́ ẹni ààyò mi alá òjíṣẹ́ Ọlọ́run bá wá ní ẹtẹ́ tí ẹ gbọ́ wa innama kana qablakum kanu yattakhiduna qubura anbiya'ihim masajida Ànábì sallallahu alaihi wasallam ní bí dájúdájú àwọn tí wọ́n síwájú yín tí wọ́n ti wáyé síwájú yín bí báyìí wọ́n mú sàárì àwọn ànábì wọn wọ́n mú ní wọn àyò wọ́n mú ní nǹkan tí wọ́n máa jọ́sìn bẹ́ẹ̀ wọ́n mú ní mọ́ṣáláṣí ilé ìjọsìn tó ṣe yín pé tádánwò bá ti dé ibẹ̀ ni wọ́n máa ń sá lọ jàmáà nígbà tádánwò bá dé kọ́lọ́mọba Allah kó má dà wá láàmú níbo ló yẹ kí mùsùlùmí máa sábọ̀ ilé ìjọsìn mọ́ṣáláṣí láti wá képe Ọlọ́run ọba rẹ̀ kò túmọ̀ sí pé èèyàn ò lè gbé Ọlọ́run ọba ń lé o bó ṣe nínú ilé náà ló wà bó ṣe ọjà ló wà gbogbo ibi tó bá wà képe Ọlọ́run ọba rẹ̀ yóò dá ẹ lóhùn ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ fólùgbàgbọ́ òdodo òun náà ni pé wàhálà ti dé níbo ló yẹ kó máa sábọ̀ tó bá tẹ̀ fẹ́ sálọ bì kan ilé Ọlọ́run kó máa sábọ̀ mọ́ṣáláṣí kò túmọ̀ sí pé wá fẹ́ wá pe ìmáàmù Ọlọ́run ọba ni ó fẹ́ wá pe ńbẹ̀ Ànábì sàṣàrà ni pé àwọn tí wọ́n síwájú yín àwọn eléyìí tí nǹkan kan bá ti dé báyìí ẹ̀rí wọ́n lọ di sàárì àwọn ànábì wọn tó lọ́n ti sọ ọ́ di ilé ìjọsìn mọ́ṣáláṣí Ànábì wa ni ala ẹtẹ́ tí ẹgbọ́ ẹ̀yin mùsùlùmí o fala tattakhidhul qubura masajida Ànábì ní ẹ gbọ́dọ̀ mú sàárì níbi tẹ́ máa lọ jọ́sìn o ẹ gbọ́dọ̀ mú sàárì níbi tó ṣe ń pé nígbà tí wàhálà bá dé ìbẹ̀lẹ́ máa lọ o ẹ gbọ́dọ̀ mú sàárì níbi tó ṣe ń pé nígbà tí ìdẹ̀ra bá dé ìbẹ̀lẹ́ máa sáré lọ o ẹ gbọ́dọ̀ mú sàárì bẹ́ẹ̀ fa inni anhaakum an dhalik mò ń kọ̀ fún yín nípa eléyìí Ọlọ́run bá Allah ní kí n kọ̀ fún yín nípa rẹ̀ Ọlọ́run bá Allah ní kẹ́ jìnnà sí kẹ́ ẹ bá lè má jẹ́ ní ìparun kọ́lọ́run bá Allah kó má ṣe wá ní ẹni ìparun torí náà ìmá lọ sábà nǹkan tó ṣe ń pé kò ní kápá láti ṣe nǹkan kan fún wa nílé ayé gan kódà ẹni nígbà tó wà nílé ayé tí ò tí ì jáde láyé wallahi kò ní kápá àti ṣe nǹkan kan fún wa gbá olówó ni bàbá òun o nígbà tí bàbá òun wà láyé tó bá yẹ kí bàbá òun sì wà ní irú ìyà tí ń jẹun yóò lè jẹun Ọlọ́run bá lọ́ba tí ń fìyà jẹ ni torí pé Ọlọ́run bá Allah ti kádàrá pé àyẹn ó jẹ́ òun náà ló ṣe jẹ́ pé ẹni tó lè jẹ́ sábàbí àti má jẹ́ kó jẹ́ Ọlọ́run bá Allah ní kó ti jáde láyé tó bá jẹ́ pé ń bẹ láyé gan lójú ẹ̀mí rẹ̀ tọ́lọ́run bá Allah bá ti kádàrá pé ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ sí ẹyẹn ó ṣẹlẹ̀ wallahi kò sí nǹkan kan tó lè fi gbé ẹbẹ́ gbé kúrò òun gan fúnra rẹ̀ ó lè jẹ́ pé lára àwọn ẹni tọ́lọ́run bá Allah ní kíyà yẹn lè tètè dọ́dọ̀ rẹ̀ àti jẹ́ ni ó jẹ́ wallahi fúnra rẹ̀ ó lè jẹ́ pé inú àwọn ẹni tọ́lọ́run bó tún kádàrá pé kíyà yẹn lè tètè kí ni ó lè tètè dọ́dọ̀ rẹ̀ kó jẹ́ ni torí náà àwọn nǹkan tá a lọ ń pè nínú sàárè yìí kódà tí wọ́n bá wà láyé gan lójú ayé wọn ò ní dáadáa kan tí wọ́n lè ṣe fún wa àyàfi dáadáa tọ́lọ́run bá ti kádàrá wọn ò sì láburú kan tí wọ́n lè ṣe fún wa àyàfi aburú tọ́lọ́run bá ti kádàrá pé yóò ṣẹlẹ̀ sí wa lómi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ń kọ̀ ó di anabi ọlọ́run rí o ẹni tó ṣe ń kó lóore ju gbogbo àwọn tá a lọ ń ké pè tó bá jẹ́ pé àfáà rẹ̀ nìwọ́ lọ ń ké pè nínú sàárè anabi sallallahu alaihi wasallam lórí ju àfáà rẹ̀ lọ tó bá jẹ́ pé bàbá rẹ̀ ló ń ké pè nínú sàárè nígbà tí ṣòro bá dé anabi sallallahu alaihi wasallam lórí ju bàbá rẹ̀ lọ tó bá jẹ́ pé ìyá rẹ̀ ni tó bá jẹ́ pé bí rẹ̀ kan ni anabi sallallahu alaihi wasallam lórí ju gbogbo àwọn ẹni lọ ó ń ṣe ọlọ́run bá wá ń kọ̀ fáwọn èèyàn pé ẹ má mú sàárè mi nílé ìjọsìn gbogbo ìgbà tí wàhálà bá ti dé tọ́lọ́run bá gbàdánwò dé ọ̀dọ̀ ọlọ́run bá láàrin ẹ máa sá lọ ṣé lè túmọ̀ sí pé anabi ò kì í ṣe anabi ọlọ́run ni ṣé lè túmọ̀ sí pé anabi ò kì í ṣe ẹni àyò ọlọ́run ni ẹni àyò ọlọ́run bá láàrin ẹ̀rí pé anabi bẹ̀rẹ̀ nínú àdéhùn yẹn pé ọlọ́run bá láà ti ṣe mí lẹ́ni àyò ó ní ohun táwọn mi fẹ́ fàyọ́ ń bẹ̀ tòun ti bí mo ṣe wá jẹ́ ní àyò ọlọ́run ọba bọ́lọ́run bá láà ṣe ṣe anabi Ibrahim lẹ́ni àyò yìí ń gbọ́dọ̀ kú tán kẹ́ ẹ wá sọ sàárè mi níbi tẹ́ máa jọ́sìn bẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀
torí náà à ń fi àsìkò yìí rọ̀ gbogbo ẹnìkankan wa tó ṣe ń gbé nígbà tí àdánwò bá dé, kódà ẹlòmíì torí rẹ̀ ni wọ́n ṣe ní kí ló fẹ́ jẹ́ kí wọ́n sin bàbá òun sílé, torí ẹlòmíì ló fẹ́ jẹ́ kí wọ́n sin ìyá òun sílé. wọ́n bá jáde láyé ń sìn bẹ́ẹ̀ bá lọ bá àtẹ̀ṣe wáàsí fún ṣó tiẹ̀ ní ìdí wáàsí gan ká tó mọ̀ pé kò yẹ ká máa sìnkú sílé. wàláì kò ní ìdí wáàsí rẹpẹtẹ, but látara ìfẹ́ ẹnu àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì, gbogbo àwọn àna tí èṣù àṣetán tí máa ń gbà ti mú àwọn èèyàn òun náà nìyẹn. oríṣiríṣi nǹkan ni ó máa gbé wá tẹ́ bá ń tẹ̀ ń lo làákàyè fi ṣàlàyé pé ẹ̀yin náà fi làákàyè wò, ká sin òkú sílé gan ó tako làákàyè, kò bá làákàyè mu, kò bá làákàyè mu. torí pé kí ni, bàbá kú ẹ̀sìn sílé, ìyàwó rẹ̀ kú ẹ̀sìn sílé, nígbà táwọn ọmọ dàgbà, ọmọ tó sin bàbá sílé ìyẹn náà kú ẹ̀dú sí sílé, ọmọ tiẹ̀ náà kú ẹ̀dú sí sílé, gbogbo ẹbí tó ń kú ẹ̀sìn sílé, kí lẹ́ padà sọ lédà? kò ní padà sáyè mọ́ táwọn èèyàn máa gbé, ilé yóò padà dílé òkú, yóò padà di tẹ́ òkú. sónú àwọn nǹkan tá a sábà nú àṣàlẹ̀ wa òun náà ni pé ẹlòmíì ó máa tètè kóhun lè nílẹ̀. bàbá lágbájá wàhálà ń ṣe wá pọ̀ lórí ẹ̀ṣá fẹ́ nílẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn gbọ́dọ̀ jáde láyé lẹ́yìn tí wọ́n á lọ sòkú rẹ̀ nú, ìyẹn gbọ́dọ̀ níbi tí ó sùn sí, ẹ gbọ́dọ̀ níbi tẹ́ sùn sí. so yóò máa sáré pé kóhun lè nílẹ̀ ibi tóhun ó sùn sí. a gbọ́dọ̀ sọ ilé wa, a gbọ́dọ̀ sọ di tẹ́ òkú. ìtẹ́ òkú ni wọ́n fẹ́ ká sin òkú sí nínú Islam, torí pé inú àwọn aburú tí nǹkan yẹn ó padà bí òun náà ni pé táwọn àrọmọdọ́mọ bá ń padà dé, tí wàhálà kan bá ṣẹlẹ̀ àbádànwò kan dé, wọ́n máa padà sálọ di sàárè yẹn láti lọ képe gbá bàbá òun, ẹ dákun ẹ̀sìn wò ń ra òkú ọlọ́mọ òkì ń sùn, òkú ọlọ́mọ òkì ń sùn, ẹ má sàsùn pí, ẹ má sàsùn para, sáré wá tètè kó wá gbọ́ pé àwọn ọmọ rẹ̀ lẹ́ni tó ṣe ń pé ńgbà tó wà nílé ayé gan bó bá ń bẹ lẹ́ǹkù létí ń bẹ wájú ìta tó bá pé kò lè gbọ́. torí náà nínú àwọn nǹkan tí Islam fi ní ká má sin òkú sílé òun náà ni pé yóò padà di nǹkan tó ṣe ń pàwọn èèyàn ó sọ òòṣà tí wọ́n máa bọ, wọ́n padà di òòṣà tí wọ́n máa bọ. yàtọ̀ sí eléyìí, àṣetán náà máa tún lò ní sábàbí àti máa dẹ́rù bàyàn lé. lẹ́sẹ̀ rí pẹ́lòmíì ó lè ti kú tipẹ́tipẹ́, àṣetán ni ó bá gbé àwọ̀ rẹ̀ wọ̀, ẹ̀rí ni ó bá gbé àwọ̀ rẹ̀ tọrọ lọ́wọ́ bá aláà fún ní kápá bẹ́ẹ̀, ni ó bá gbé àwọ̀ rẹ̀ wọ̀. bóyá kò lẹ́ni ẹ̀ wà, àṣetán ni ó bá lọ lu wọn, yóò bá lọ lu wọn, yóò gbá àwọ̀ rẹ̀ wọ̀, yóò lọ lu wọn. wọ́n wá rí pé lágbájá ìmọ̀ máa ṣẹlẹ̀ o, bàbá wa wálé lánàá, ó wálé, bàbá wálé, bẹ́ẹ̀ ni mo rí bàbá tí wọ́n wọṣọ funfun, tí wọ́n wá sọ fún mi pé Àyìnkẹ́ ó sì ti gbàgbé mi, ẹ rántí mi má, ẹ ṣe sàárà mi. gbogbo àwọn nǹkan tó bá máa súnyàn mọ́ ẹbọ yìí ṣe báyìí gbọ́dọ̀ jìnnà sí. lára rẹ̀ náà ni ká máa ṣe sàárà fókùn gbogbo ìgbà, sàárà tí ó yàtọ̀ sí sàárà ẹ̀sìn, sàárà súnnà, sàárà Islam. sàárà tá a lè ṣe fókù òun náà ni ká máa bẹ lọ́n fún gbogbo ìgbà, ká máa rántí ẹ̀ nínú àdúrà wa tá a bá kírun tán, ká máa bẹ lọ́n. bákan náà àwọn òkú wa kì í tọrọ àdúrà lọ́wọ́ wọn, a máa ń tọrọ àdúrà fún wọn ni. kì í bẹ òkú fún nǹkan, a máa ń tọrọ nǹkan fókù ni. òkú ẹni tó bùkátà àdúrà wa ni, ẹni tó bùkátà ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ni, torí pé ipò tó wà yẹn ipò tó ṣe ń pé àmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ sí ni, àmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ sí òun ni a gbọ́dọ̀ máa bẹ lọ́n fún ọ ní gbà wọ́lọ́n bá wa kí àwọn òkú wa, bá wa yà wọ́n ya ìyanu sáré, wọ́lọ́n bá má ṣe bẹ̀ nílé ìnira fún wọn, a máa ń tọrọ fún wọn ni. àwọn ni wọ́n ń bùkátà àdúrà wa, kì í ṣàwọn là ń bùkátà àdúrà lọ́wọ́ wọn. ọ̀rọ̀ ti wá yí mọ́pọ̀lọpọ̀ èèyàn, ọ̀rọ̀ ti yí mọ́ wọn lọ́wọ́ léni. bàbá náà fẹ́ ṣe sàárà fókù náà, ọ̀nà tí wọ́n fi ṣe, ọ̀nà tí wọ́n fi ṣe lọ́wọ́ ni. ẹjọ́ ń bó láti rẹ́rìí pé ká máa dín àkàrà fókù gan wá pa tó kù bá ti kú, tó kù bá ti kú àkàrà elépo ká máa dín fókù. ilẹ̀ Yorùbá nìyẹn. ilẹ̀ Haúsá kí làwọn ń dín fókù tiwọn? fúra. ilẹ̀ Ìgbò kí làwọn ń dín fókù tiwọn? yóò fẹ́ já sẹ́ran dídín àbí? tó gba àwọn nǹkan yìí àṣà lásán lásán ní tí ò nítumọ̀. wàláì àṣà lásán lásán ìfi owó ṣòfò ni tí ò nítumọ̀. káwá sọ pé ọjọ́ Thursday gẹ́gẹ́ bá yẹ sọ lọ́sẹ̀ tó kọjá lọ́hùn pé àwa máa dín mọ́sà,
ẹ rí i pé nǹkan yẹn gan sì máa ń sin àwọn èèyàn gan ti ń fura sáwọn èèyàn bẹ́ẹ̀ bá gbá kàrà lọ́dọ̀ èèyàn kan pé ní lọ́jọ́ mẹ́jọ kìnnìkan o wọ́n máa wò ó kébé ẹ fẹ́ fi gbá ìsìnkí àwọn ní Yorùbá lẹ́bù wọ́n fẹ́ gbá ìsìnkí wa ni ẹ má jẹ́ o yàtọ̀ sí yẹn ga nǹkan yóò sí lára ẹ̀sìn ká má ṣe ara wa gbọ́ àní ká má ṣe sàárà àfọkù nínú ẹ̀sìn Islam sàárà tá a máa ń ṣe fókù òun náà ní kíni o ká ṣe àdúrà àfọkù ká máa ṣe àdúrà yìí sì rèé kò bùkátà káwọn alálàfà àjọ so ká ṣe sàárà àfọkù tá a bá tún fẹ́ ṣe sàárà a lè ṣiṣẹ́ olóore kan pẹ̀lú àníyàn pé kí dáadáa yẹn máa bá òkú wa lára ọ̀nà tá a lè fi ṣe sàárà nìyẹn kì í ṣe pé ká dín àkàrà àbí kára mọ́sà inú iṣẹ́ olóore tá a lè ṣe kódà béèyàn bá ń lọ títì tó bá rọ́ oníbàárà tó yẹ kó oníbàárà gidi ni tí òun ṣe oníbàárà tí ń fi bàárà ṣe business irú àwọn èyí tó pọ̀ ń lu wa yẹn pé ẹni yìí ní bùkátà sí nǹkan yìí lódodo káwá fún ní nǹkan yẹn pẹ̀lú àníyàn pé kí ládàá ẹ̀ máa lọ bá bàbá wa àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ àjọmọ tí ń ka Kùránì ó mọ Kùránì ká Kùránì tán àwa láníyàn pé tọ̀ ládàá tá a gbà ń bi Kùránì tá a kà yẹn kó máa lọ bá bàbá wa àbí ìyá wa kó máa lọ bókù wa àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ a ní kápá àti ṣe kíni o àti gbẹ́kànga ní nǹkan tí ó máa ṣàǹfààní fáwọn èèyàn ládùúgbò ká gbẹ́ pẹ̀lú pé báwọn èèyàn bá ṣe ń ṣàǹfààní nǹkan yẹn kó máa lọ bá òkú wa ẹ rí pa bẹ̀rẹ̀ láti bí àwọn nǹkan kéékèèké ẹlòmíì olóhùn ò ní kápá àti gbẹ́kànga ó ní kápá àti fúnyàn 100 naira àbí 500 naira nígbà tó bá ní ìdí rẹ̀ kó o sì láníyàn pé kí ládàá yẹn lọ máa bókù rẹ̀ ó ní kápá àti ṣe pé kí ni o tó bá ka Kùránì tán pé ládàá tó fẹ́ gbà mẹ́ẹ̀ kó lọ máa bókù rẹ̀ ó ní kápá ogbélé ṣògbọ́n nǹkan tó bá ti yẹ lẹ́yìn eléyìí káwá sọ yí pé àwa ní àkàrà bí alọ́jọ́ méje àbí 41 days àwa àjà yí sàárè òkúpo àdá síwájú ta àdá sí gbogbo kíní gbogbo àdúgbò wa dọ̀tí lórúkọ pa ń ṣe sàárà àbókù sàárà tí ò lè dọ́dọ̀ Ọlọ́run bá lélẹ̀ kí ló fà á kò sẹ́rìí fún òun kọ́ lọ́wọ́n bá aláà lóhun fẹ́ lọ́dọ̀ wa kọ́lọ́wọ́n bá aláà kó dáàbò kó ṣàánú wa òun kọ́ lọ́wọ́n bá aláà ń tọrọ lọ́dọ̀ wa Annabi sallallahu alaihi wasallam sọ fún àwọn hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ó ń ṣe Ọlọ́run bá sallallahu alaihi wasallam ní pé nígbà tó kù bá ti jáde láyé gbogbo iṣẹ́ rẹ̀ ti tán iṣẹ́ rẹ̀ ti pín ó ń kírun ẹ̀rí ó ń gbààwẹ̀ ó ń ṣe gbogbo rẹ̀ àwọn ládá tí ó máa bá ń bẹ̀ yẹn ó ti tán ó ń ṣe Ọlọ́run bá sallallahu alaihi wasallam ní àyàfi àwọn nǹkan mẹ́ta kan òun náà ní tá a ṣàlàyé kalẹ̀ yìí pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní kí ni o ìmọ̀ èyí tó ṣe pé ẹni yẹn jó ní mímọ̀ nílé ayé tó ṣe pé ìmọ̀ yẹn àwọn èèyàn wọ́n ń ṣàǹfààní nídìí rẹ̀ ìmọ̀ yẹn sì ń tẹ̀síwájú níwọ̀n bá àgbà táwọn èèyàn bá ṣe ń ṣàǹfààní nídìí ìmọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ó máa ní commission ẹ̀rí bẹ́ẹ̀ ni ó máa ní commission bákan náà sọ́dákọ̀ tó jàríà bákan náà sọ́dákọ̀ tó ṣe lé ayé tó ṣe pé sọ́dákọ̀ yìí rè ẹ̀san rẹ̀ ó sì máa tẹ̀síwájú bí abẹ́ ẹni tó kọ́ mọ́ṣáláṣí fọ́lọ́run Allah bí abẹ́ ẹni tó gbẹ́ kànga lójú ayé rẹ̀ kó tó kú àti nǹkan míì tó yàtọ̀ sí bákan náà Ànábì sallallahu alaihi wasallam ní waladu salih yad'u lahu ọmọ rẹ̀ tó fi ilẹ̀ nílé ayé tọmọ rẹ̀ yẹn wá ń bẹ lọ́n fún àṣẹ ìjàmá nínú àwọn nǹkan tí ó jẹ́ kí èèyàn ní ẹ̀tọ́ sí ìgbádùn nínú sàárè òun náà ní kéèyàn tọ́ ọmọ rẹ̀ kó tọ́ ní dáadáa kéèyàn tọ́ ọmọ rẹ̀ kó tọ́ ní dáadáa ọmọ rẹ̀ téèyàn fi ilẹ̀ nílé ayé tó ń ṣàdúrà fún yàn tó ń ṣe sàárà súnnà fún yàn torí pé àdúrà yẹn náà sàárà ni àdúrà tọmọ ń ṣe fún wa yẹn sàárà ni kí là ń pè ní sàárà nǹkan tó ṣe pé kí ni o èèyàn ò lẹ́tọ̀ọ́ sí tí ó sì jẹ́ tiẹ̀ yàní wọ́n búyàn nǹkan tó ṣe pé kì í ṣe tèèyàn tí wọ́n wá búyàn ẹ rí i pé àdúrà tọmọ ń ṣe fókù àdúrà tọkọ ń ṣe fún ìyàwó àdúrà tí ìyàwó ń ṣe fọ́kọ rẹ̀ tó ti jáde láyé ẹ rí i pé kì í ṣe níyẹn gangan ló ṣiṣẹ́ àdúrà yẹn ẹni tí ń bẹ láyé ló ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú pé kí ládàá rẹ̀ kó máa bá òkú sàárà lélẹ́yìn náà so sàárà súnnà sàárà Islam tí wọ́n fẹ́ ká máa ṣe fókù wa lélẹ́yìn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó fi ẹ̀tẹ́lẹ̀ wọ́n máa palàpalàpá ẹlòmí ò lè jókòó ìṣẹ́jú kan báyìí kó ṣàdúà fúnra rẹ̀ gan ká máa tẹ̀ sí sókù rẹ̀ ó bá ti máa ṣàdúà náà àdúà arúmọjẹ ni bóyá lẹ́yìn ọdún 4 àbọ̀dún 5 tó kù tí ń bẹ nù sàárè ọdún 4 ọdún 5 fa jama tó bá yẹ pé lẹ́yìn kó tó dọdún 4 ọdún 5 yẹn wọ́n kàn ń gbá òkú níkò nínú sàárè lásán ni ẹ mọye kó tí ó ti jẹ́ ẹ̀yìn ọdún 4 yóò wá pe àwọn àfá àríjẹ nídìí ìjẹkújẹ yóò wá pa àwọn jọ àwọn wà á abala Kùránì sọ wọn máa kùn bí oyin
ẹ̀rọ bóyin fò ní wọ́n làwọn sọ Kùránì kalẹ̀ lórí owó táwọn fẹ́ gbà ń tiwọn àwọn sì máa gbàdúrà pé tọ Ọlọ́run má jẹ́ kẹ́ni tó gbọ́gbọ́n kọ́lọ́gbọ́n lè rí nǹkan jẹ. torí náà ká dákun ká gbìyànjú ká jẹ́ ẹni tó ṣe ń pé àwọn kan yìí á máa mú un lò. ìmáa sin òkú sílé eléyìí nínú àwọn nǹkan tí Islam fẹ́ fún wa ni nínú aburú tí máa ń kó bá ní òun náà ni pé ìmáa ń padà sọ ní di ẹlẹ́bọ níwájú Ọlọ́run bá subhanahu wa ta'ala. kọ́lọ́run bá Allah kí ó má ṣe ìyàwó ya ìṣesí kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó dákun kí ó ṣe wá lọ́kan nínú àwọn ẹni tó ṣe ń pé tá a bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ owó iyebíye báyìí a máa ronú sí i a sì máa mú un lò kọ́lọ́run bá Allah kí ó wá jọ kí ó ṣe é ní ohun tí yóò ṣe àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Ànábì sallallahu alaihi wasallam ṣe àdúrà fúnra rẹ̀ nínú hadith kan tá a kà fún wa kọjá eléyìí náà láti fi kásẹ̀ rẹ̀ lẹ̀ ló fi jẹ́ pé àwa náà ká máa ṣe àdúrà ká tó jáde láyé pé ìwọ Ọlọ́run bá mi o dákun má ṣe sàárè mi nílé ìjọsìn táwọn èèyàn wa máa jọ́sìn bẹ́ẹ̀ o torí pé gbogbo ẹni tó bá lọ ń jọ́sìn di sàárè òkú bóyá bàbá rẹ ni àbí ìyá rẹ àbẹ́gbọ́n rẹ tó ṣe pé nígbà tí ṣòro bá débẹ̀ ló máa ń sá lọ òun kó bá òkú yẹn ni o èèyàn tún kó bá òkú nínú sàárè ni o. Ànábì náà ṣe ń bẹ lọ́hùn tó yẹ káwa náà máa bẹ lọ́hùn ká tó jáde láyé báyìí pé tọ́ gbogbo àwọn ọmọ wa wọ́ lọ́hùn dákun bá wa ṣe wọ́n lọ́mọ rí èyí tí o ti ṣe nǹkan tá à ń fẹ́ nù wọn kò túmọ̀ sí pé kò tí ì lè ṣe nǹkan tọ́lọ́run bá aláàfẹ́ a gbọ́dọ̀ rora wa pin ẹni tí ń ṣe rádaràdá ń sìn inú àwọn ọmọ bóyá èyí tó ń mu gbó àbí tí ń mutí àbí tí ń mu sìgá àbí tí ń ṣe rádaràdá kiri a gbọ́dọ̀ rora wa pin kò sí tọ́lọ́run bá aláà ò lè ṣe òbí ó máa bẹ lọ́hùn fọ́mọ ni kì í ṣe pé wàá máa tójú bọlé kiri pé tọ́ wọ́n ti gbogbo ọmọ rẹ o ògo ọmọ rẹ ni wọ́n fi ń mí o ògo ọmọ tiẹ̀ wá jẹ́ bí bisikíìtì téèyàn kan jágbà èèyàn kan ò lè gbá kádàrá èèyàn kan ò lè gba ògo ẹni kan Ọlọ́run ọba Allah lọ́ba ti ń fún ni bó bá sì ti fún ni kò sẹ́ni tó lè gbá láíláí. So nínú àwọn ọ̀rọ̀ orí burúkú òun ni kéèyàn máa gbà pé èèyàn kan ti gba ògo kan. So ibi tá a ti lọ ni pé gbogbo ọmọ tó bá ń ṣe nǹkan táyì tí ìfẹ́ ńlẹ̀ ayé mi báyìí a kì í tójú bọlé a gbọ́dọ̀ máa fi ìtọ̀fọ̀gbẹ́ eléyìí ba àwọn Yorùbá jẹ́. Anything tó bá ṣẹlẹ̀ láyé Yorùbá ò ní gbàgbọ́ pé tọ́ ká wá jókòó ká máa bẹ lọ́hùn ìtójúbọlé náà ni. So ì máa fi ìtọ̀fọ̀gbẹ́ ní gbogbo eléyìí. So ká máa bẹ lọ́hùn fáwọn ọmọ yẹn lójú ẹ̀mí wa tí wọn bá ti ṣe nǹkan tó lọ́wọ́ bá aláǹfẹ́ ká dìde lóru ìwọ ni bàbá rẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn pé ìwọ lọ́wọ́ bá èmi ni bàbá ọmọ yìí ìwọ lọ́wọ́ bá aláàzí sọ pé àdó òbí wọn ń tètè gbà lórí ọmọ má ṣe bá mi ṣe ọmọ yìí ní ti dáadáa má ṣe bá ń ṣe bí mo ṣe fẹ́ ju bí mo ṣe fẹ́ ní ti dáadáa lọ kì í ṣe bá a máa nígbàgbọ́ àwọn kèfèrí pé èèyàn kan gba ògùn èèyàn kan gba kádàrá èèyàn kan ṣe kíní kan èèyàn kan ò lè gba nǹkan kan tọ́lọ́run bá aláàbá ti ní tẹ́ni ni kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nǹkan tèmi ò lè jẹ́ tiẹ̀ tí ò lè ẹ̀bà jẹ́ tèmi láéláé tọ́lọ́run bá aláàbá ti kádàrá pé tèmi ni kò lè jẹ́ tiẹ̀ so gbogbo àwọn ọ̀rọ̀ orí tí máa ń mú ní dìdàkudà yìí ẹjẹ́ àhápò lọ́pọlọ wa ká máa bẹ lọ́run fún àwọn ọmọ wa lọ́nà tó tọ́ eléyìí ló fi jẹ́ pé tá a bá ti jáde láyé àwọn ọmọ yóò ṣàǹfààní fún wa nínú sàárè wa àdúrà tí wọ́n bá ń bẹ lọ́run fún wa yóò máa bá wa nínú sàárè wa kọ́lọ́run bá aláàbò má ṣàìṣe ní rọrùn nínú àwọn ẹ̀rí tó jẹ́ ká mọ̀ yìí pé lójú ayé ẹni lèèyàn ti máa ń bẹ lọ́hùn pé kọ́lọ́run bá aláà má ṣe sàárè èèyàn nílé ìjọsìn òun náà ní hadith tó wá tí Ànábì sallallahu alaihi wasallam hadith wá nínú màátọ̀ Imam Maliki Ànábì sallallahu alaihi wasallam ní Allahumma ìrẹ́ Ọlọ́run bá mi la taj'al qabri wathanan yu'bad ìrẹ́ Ọlọ́run bá mi dákun tí n bá ti jáde láyé tán má ṣe sàárè mi ló ṣàtàwọn èèyàn máa wá jọ́sìn bẹ́ẹ̀ kí gbogbo àwa mùsùlùmí náà máa ṣàdúrà bẹ́ẹ̀ ká sì kàkọ́ọ́lẹ̀ torí pé kí ni tá bá ń tá àbíbálẹ̀ máa ń sọ ká máa ṣe kíní kan kó má dẹran onídìí ká kọ àkọọ́lẹ̀ gbogbo mùsùlùmí gidi èèyàn máa ń kàkọ́ọ́lẹ̀ nípa tọ́ ẹ̀yin ọmọ mi o tí n bá ti jáde láyé ẹ má sọ lédi tẹ́ o ẹ wá tẹ́ òkú mùsùlùmí gidi tí wọ́n ń protect táwọn èèyàn wà ń bẹ̀ tí wọ́n mójútó torí náà ṣe ti nínú àwọn nǹkan tó yẹ ká máa mójútó òun ni pé sàárè wa ìtẹ́ òkú a gbọ́dọ̀ ní láwùjọ wa nínú àwọn ojúṣe mùsùlùmí ni pé bí mọ́ṣáláṣí ṣe wà yìí ká tún ní ìtẹ́ tó standard tá a máa sin àwọn òkú wa sí kì í ṣe pé kó lọ ralẹ̀ pé mo wá lọ ralẹ̀ kalẹ̀ n bá ti kú ẹ̀yin ọmọ ibẹ̀ ní kẹ́ gbé mi lọ ilẹ̀ yẹn ò kì í ṣe tẹ́ ilẹ̀ ẹlẹ́ ni kì í ṣe ilẹ̀ ẹtẹ́ ṣùkákọ àkọọ́lẹ̀ pé tí n bá ti jáde láyé ẹ̀yin ọmọ ìtẹ́ ní kẹ́ gbé mi lọ ìtẹ́ òkú àwọn òkú mùsùlùmí àǹfààní tún pọ̀ ń bẹ fún wa nínú àwọn àǹfààní tí ń bẹ ń tẹ́ ni pé
gbogbo ìgbà táwọn èèyàn bá ń lọ ọbẹ̀ torí pé nínú ojúṣe mùsùlùmí ni pé ká máa lọ bẹ tẹ́wò tá a bá sì ti débẹ̀ ó ń ṣe ọlọ́run bá ní ká máa ṣàdúrà fún wọn ṣé wá rí gbogbo àwọn òkú tí wọ́n bá sin sí ìtẹ́yẹn rèé ẹni tó wá ṣàdúrà ńbẹ yẹn mọ̀ wọ́n rí o kò mọ̀ wọ́n rí o gbogbo wọn làdúrà yẹn ó máa bá gbogbo mùsùlùmí tó bá ń lọ ọbẹ̀ lọ ṣàdúrà nítẹ́ gbogbo àwọn òkú tí wọ́n sin títẹ̀ yẹn pátá òun làdúrà máa bá fàpẹẹrẹ àwọn sì máa ọjọ́ wo la ti dé tẹ́gbẹ̀yìn pé a fẹ́ lọ ṣàdúrà fáwọn òkú wa bá a ṣe lọ yẹn àwọn èèyàn míì ń lọ lójoojúmọ́ láwọn mùsùlùmí bí wọ́n bá ṣe wá ń ṣàdúrà fún àwọn òkú yẹn yóò máa bá gbogbo àwọn òkú tó wà ńbẹ̀ unlike ilé bẹ́ẹ̀ bá sìnkú sílé ẹlòmíì ò sórí sàárè ìdílé ìfọṣọ ẹlòmíì ò sórí sàárè ìdílé ìtàǹbà fọmọ tí ó máa fọ̀gbẹ́ fọmọ ńbẹ̀ ẹlòmíì ò sórí sàárè tẹ sáṣẹ yóò sọ níbi tó yẹ pé tọ àwọn ọmọ máa fò sókè ńbẹ̀ àwọn àgbàlagbà gan máa jó ńbẹ̀ nígbà tí ìnáwó bá dé tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ tí wọ́n máa ṣoríṣiríṣi lórí sàárè tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé òkú mùsùlùmí ó ṣe jẹ́ ní àpọ́nlé láyé bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ní àpọ́nlé nígbà tó bá kú tán ló fi jẹ́ pé tá a bá ń wẹ̀ fókù ẹ rí i pé a máa gbé bí ọmọ tuntun ni bí ìgbà tá à ń wẹ̀ fọmọ kókó torí pé àní fẹ́ kórìí rẹ̀ gbálẹ̀ àní fẹ́ kí nǹkan kan ṣe torí ó kú ni lóòótọ́ ṣùgbọ́n ó sì ń padà bọ̀ wá ṣe ẹ̀mí mi nínú sàárè so nínú àwọn àǹfààní tí ń bẹ fún pé ká lọ sin òkú sí tẹ̀wọ̀n náà lélẹ̀ torí náà ká kọ àkọọ́lẹ̀ pé ẹ̀yin ọmọ mi tí ń bá ti kú ìtẹ́ni ẹ lọ sin mí sí tá a bá ti ẹ̀wọ̀ àwùjọ tiwa yìí nínú ìlú táwa wà yìí wàláhì àti oríṣiríṣi ẹlòmíì tí ò ní gbàgbọ́ nínú pé ká má sin òkú sílé tẹ́lẹ̀ gan tí wọ́n àwọn àfáà ní kinní kan wàhálà wọn pọ̀ kẹ́ kinní kan òun gan fúnra ara rẹ̀ ti ń padà confam pé àfà kéèyàn má sin òkú sílé ó máa dà àkílẹ̀ rí iye àdúgbò tí wọ́n ti ń talé kiri nítakùtà yìí wàláhì òkú ẹlòmíì ládùúgbò tiwa yìí inú pólíbàgì ni wọ́n kó kéegun rẹ̀ sí ó fa àwọn ọ̀tá lówó wọ́n wà lọ sọ sí kanáà subhanallah ṣé wọn náà sì gbàdúrà pé tó o bá kú kọ́mọ rẹ̀ ṣòkú tiẹ̀ náà bẹ́ẹ̀ ẹ wàá sọ òkú egungun òkú èèyàn ẹ wàá sọ egun ẹran tó ṣe ń pé ajá ni ó padà jẹ kó dáa tó bá yẹ pé tẹ́ra lọ sínsìn ní irú eléyìí ò ní ṣẹlẹ̀ torí náà ẹ dákun ẹ jẹ́ kí a gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí ká sì máa bẹ lọ́hùn gẹ́gẹ́ bá nàbí ṣe ń bẹ lọ́hùn pé ìwọ lọ́wọ́ bá o la tajal quburi wathana yu'badu ìwọ lọ́wọ́ bá má sọ sàárè mi di ilé ìjọsìn táwọn èèyàn máa jọ́sìn bẹ́ẹ̀ o anabi wa ni istadda ghadabullahi ala qawmi ittakhadhu qubura anbiya'ihim masajida ó ń ṣe ọlọ́run ọba ní ìbínú ọlọ́run ọba aláàlẹ́ kókó lórí gbogbo àwọn ẹ̀dákẹ́dá tó bá ń lọ di sàárè lọ pé òkú o ìbínú ọlọ́run ọba aláàlẹ́ kókó lórí gbogbo ẹ̀dákẹ́dá tó bá ń lọ di sàárè tó lọ ń jọ́sìn o ìbínú ọlọ́run ọba aláàlẹ́ kókó lórí gbogbo ẹ̀dákẹ́dá tó ṣe ń pé nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ ìdí sàárè ló máa ń gbà lọ àbọ́dọ̀ ẹ̀dá kan ló máa ń sá lọ láti lọ wá ìṣọ́ àbí láti lọ yíkíní o láti lọ dúpẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní ìbínú ọlọ́run bá aláàlẹ́ kòkó lórí irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àbí ọlọ́run bá azza wa jalla kódà kókó má ṣe ìgbé wa jìnnà sí ìbínú rẹ̀ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ táwa dẹ tí ó ń sábà nǹkan mí lẹ́yìn ọlọ́run bá aláà kọ́lọ́run bá aláà kó má jò ṣẹlẹ̀ sí wa gbogbo àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ àbí ọlọ́run bá aláà kó bá wa yí wọn padà sí dáadáa kọ́lọ́run bá aláà kó jọ àwọn ọmọ wa tó ṣe ń pé wọn ò tí ì máa ṣe nǹkan tá à ń fẹ́ tó ṣe ń pé nǹkan tí Ọlọ́run bá aláwọ̀ fẹ́ ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ yóò wá já sí pé ńgbà téèyàn bá kú tán èèyàn ò ní lẹ́tọ̀ọ́ sí àdúrà ọmọ ìyẹn ni pé wọn ò tí ì ya ọmọ rí rí pé àdúrà ọmọ rí l'Ànábì sọ pé inú àwọn àdúrà tí ó máa bòkú nù sàárè òun náà ni ọmọ rí tí ń ṣàdúrà fún ọmọ rí tí ń ṣàdúrà fún bí èèyàn kó gbogbo àfáàlé ayé ìjọ tí wọ́n bá ń ṣe àdúrà fún yàn tí wọ́n wá jókòó táwọn wá ń fa tẹ̀síbà tí wọ́n ń kùn bí oyin gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan àdúrà eléyìí ò lè bá òkú bí ọmọ rẹ̀ tí ń ṣàdúrà fòkù torí pé ìjókòó àdúrà tí wọ́n yí àdádálẹ̀ ni bí wọ́n ṣe wà yẹn bóníkálùkù bá wà láàyè rẹ̀ àwọn àfáà yẹn àbọ̀mọ kéwù àbí nǹkan kan tó bá wà láàyè rẹ̀ tó wá ń ṣàdúrà bàbá alágbájá Ọlọ́run dákun bá wa foríjì o bàbá tàbẹ̀dùn Ọlọ́run bàbá wa foríjì Ọlọ́run bá gba àdúrà yẹn ká má ṣe ra wa gbọ́ o kì í ṣe pé a sọ pé àdúrà táwọn àfáà bá ń ṣe fókù kò ní bòkù rárá àdúrà tá a bá ń ṣe ní individual tí ń ṣe pé wọ́n áyà wa pé ká wá ṣe fún tí ò ń ṣe pé àwa ṣe táwọn àzọgbẹ́tọ̀ ẹ mọ́ wà àdúrà wa àbí ẹ sẹ́ndí kúrò aláwọ̀ mẹ́ta kan nígbà tẹ́ sẹ́ndí text message kúrò aláwọ̀ mẹ́ta iná àti iná àbí kúrò aláwọ̀ kìíní ká wá sẹ́ndí rẹ̀ nígbà tẹ́ sẹ́ndí text message so gbogbo eléyìí kò sínú Islam tó bá fẹ́ para rẹ̀ kò sínú Islam àdádálẹ̀ ní bídíà ni ó ti yé bọ̀ kó ní kálukú máa ṣàdúrà mi tá a bá ti rántí ká máa ṣàdúrà fókù eléyìí nǹkan tó dáa ni
èyí tó wá dáa jùlọ òun náà lọmọ rẹ tá a fi ilẹ̀ tọmọ yẹn wá ń ṣàdúrà fún wa àdúrà yẹn wéréwéré ni máa ń tètè gbà bó ti jẹ́ pé àdúrà òbí nílé ayé yìí máa ń tètè gbà lórí ọmọ nígbà tó bí wà láyé bí àdúrà yẹn bọ́lọ́mọ bá aláṣẹ lóhun tẹ máa ń tètè gbà yẹn bẹ́ẹ̀ náà ni àdúrà tọmọ bá ń ṣe fóbi nígbà tó bí bá ti jáde láyé ọlọ́mọ bá aláwọ̀ gbà ọ̀rọ̀ ànábì ni torí náà ká gbìyànjú káwọn ọmọ wa jẹ́ ọmọ rí àbí ọlọ́mọ bá kó má ṣe bá wa ṣe wọn lọ́mọ rí gbogbo àwọn ẹni tí ò tí ì ṣe nǹkan tọ́lọ́mọ bá aláǹfẹ́ nínú wọn kọ́lọ́mọ bá aláàkó bá yí wọn padà sí dáadáa àwa náà kọ́lọ́mọ bá aláàkó bá yí wa padà sí dáadáa torí pé lọ́pọ̀ ọgbà bóbi bá ṣe rí òun náà lọ́mọ ṣe máa ń rí òbí tọ́mọ rẹ̀ ò tí ì máa ṣe dáadáa tóun wá gbà pé nǹkan ní í ṣe òbí ire náà nìyẹn òbí ire kọ́ nìyẹn òbí tí ò fìlànà dáadáa lẹ̀ fọmọ nìyẹn torí ọmọ bẹ́ẹ̀ ó máa ṣakọ ni òun máa rò pé ohun tóun ṣe nǹkan rí ni pé àwọn ti lẹ́yìn kan ní í ṣe òun yóò máa yọ̀ ta ní í ṣe èèyàn kan ní í ṣe lò lọ wáṣẹ́kọ́ lòun fẹsẹ̀ rìn kiri ìlú èèyàn kan ní í ṣe lò fẹ́ jọmọ dáadáa lò òṣèrìn ṣe nǹkan gidi wọ́n ló ń ṣe ra rẹ̀ òbí tó bá ti ń jágbe mọ́ bá yín tó ń ṣe yín tí ò dáa ni òbí bẹ́ẹ̀ ló fẹ́ràn ọmọ ṣùgbọ́n òbí tó yẹ pé ọmọ ń ṣe nǹkan tí ò dáa ìwọ náà fọwọ́ ra lórí tọ́ àgbà tí ò kẹun sọ̀rọ̀ wọ́n sọ pé yóò kẹ̀kẹ́ sáré ni o kọ́lọ́mọba kó má ṣe wá lọ́mọ tí ó padà gbé wa dẹ́wọ̀n o kó má ṣe wọ́n lọ́mọ tí ó padà gbé wa dọ́gbà ẹ̀wọ̀n ọmọ kan ni wọ́n ń sọ fún wa lẹ́nu jẹ́ mẹ́ta yìí last week ni bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé látẹ̀wọ̀n ni kí ló fà á wọ́n ló lọ báyàn kan jà gbogbo àwọn ọmọ rẹ̀ tó rò bóyá ọkùnrin ni àgbẹ̀ngò lórí apágò lórí rẹ̀ á ṣe kíní kan ẹ̀wọ̀n ọrùn lórí rẹ̀ ọlọ́run má jò jẹ́ pé ẹ̀wọ̀n ló ti ṣiṣẹ́ mi ayé rẹ̀ tó kù ọmọ yẹn bó ṣe lọ báyàn jà nìyẹn lọ́sẹ̀ tó kọjá ẹ̀ ládùúgbò yìí náà ni ó lọ báyàn kan jà bó ṣe gẹ́ nìyẹn ń gò nìyẹn ẹni yẹn bá jáde láyé ló bá sá lọ bàbá rẹ̀ ni wọ́n lọ gbé bàbá rẹ̀ wọ́n ní wọ́n ṣẹ̀ fi bàbá rẹ̀ lọ́sẹ̀ tó kọjá ẹ̀ bí close to 1 month kọ́ ni bàbá yẹn lò lẹ́wọ̀n ọlọ́run má fún wọn rú ọmọ báyìí so ibi tí máa ti ń bẹ̀rẹ̀ wọn náà ní kọ́ ọmọ máa ṣe nǹkan tí ò dáa kí ìyá àbí bàbá rẹ̀ kí wọ́n tún máa fọwọ́ pa lórí bí wọ́n ti gbogbo rẹ̀ wọ́n ṣe é ní ó padà mọ̀ pé wọn gbogbo rẹ̀ wọn ló ba gbogbo ara rẹ̀ jẹ́ kọ́lọ́mbà aláàkódà kan kó má ṣe ayé àwọn ọmọ rẹ̀ dáradára kọ́lọ́mbà kó bá wa ṣe wọ́n lórí ọmọ kó sì ṣe wọ́n lẹ́ni tó ṣe ń pé yóò jẹ́ àrídùnnú fún wa tí wọ́n ní jẹ́ àríbanújẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa wa sallallahu ala sayyidina nabiyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹni tó bá ní ìbéèrè